ǹlẹ́ ń bẹ̀ gbogbo aráalé ẹ kú ilé ẹ sì kú òjò wẹ́líwẹ́lí lórí òjò yìí náà la ṣì wà. ẹ ṣáà mọ̀ pé mo sọ fún yín pé bá a ṣe ń sọ̀rọ̀ lórí àìsàn tó bójú wá òun náà la máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan dáadáa tó tún tẹ̀lé òjò wá. ṣé wá rí lónìí mo fẹ́ fún yín kinní kan kọ́ńbọ́ọ̀kì kóńbò ló ń jẹ́, it is a sexual combo. ṣé rí kóńbò yẹn ó dáa fọ́kùnrin ó dáa fúnbìnrin pé ara mi ò le abẹ́gbẹ́ kí kò wù mí ṣe kí ni dádì wa ò dìde dáadáa a máa ń gbẹjọ́ ni a máa ń sá ni. ẹ wò ṣé rí kóńbò yìí tó bá ti ń di ara lóòrèkóòrè ìfà láàrin ijọ́ mẹ́ta tó dára láàárọ̀ àtàlẹ́ ẹ̀yin máa mọ̀ pé iṣẹ́ dádì máa yàtọ̀. dádì ẹ̀yin gan máa mọ̀ pé mọ́mì tẹ́ ẹ̀ bá béèrè fún mọ́mì gan máa gbé súnmọ́ yín fúnra ara wọn. yes nǹkan bíi 4 sí 5 péré lè máa bá mi wá o. ìkíní inú ẹ̀ ní pineapple. ṣé rí pineapple dà gidi gan. pineapple ní kinní kan tó ń pè ní bromelain nínú. bromelain yẹn ó máa enhance libido ọkùnrin, ó máa ń jẹ́ kí sex kó wọ ọkùnrin, ó máa jẹ́ kí libido kó wá, testosterone production máa high. tí testosterone bá ti high libido náà ó máa high. then ó tún wá ní manganese nínú. manganese yẹn náà máa stimulate sexual urge. then ó wá ní antioxidant nínú dáadáa. ṣẹ́rí antioxidant yẹn ó dáa tó jẹ́ pé gbogbo oxidative stress tí ó kì í jẹ́ kó wọ ọkùnrin ṣàbí tó máa ti rẹ̀ tó máa lóhun ò ṣe gbogbo ẹ̀ ló máa kúrò. ṣé wá rí fóbìnrin àgàgà àwọn obìnrin tó bá tán láìkan máa lá plate wọn ó máa jẹ́ kí botú ni kíbẹ̀ yẹn kó tún smell nice, ó máa tún fi òórùn dídùn yẹn kó mọ̀ pé òórùn pineapple ó strong ó dẹ̀ nice. tóbìnrin ń jẹ dáadáa tó ń lò mo ṣe ń lò bí mo ṣe ń sọ yìí ẹ wò ibẹ̀ yẹn máa tún máa ta sánsán bíi pineapple ni. ẹ̀ṣẹ̀ yẹn lé ní ìkejì kẹ́sí wá bá mi wá ginger. ṣe rí ginger fún rẹ̀ bàbá ni when it comes to sexual enhancement. ó ń enhance libido, ó ń boost testosterone, bẹ́ẹ̀ náà ló ń ṣe fóbìnrin náà. ìkẹta wá bá mi wá cucumber. ṣe rí cucumber tẹ́lẹ̀ ṣe bí kinní yẹn ṣe bó ṣe dúró bí cucumber náà ṣe dúró yẹn náà bẹ́ẹ̀ náà ló ṣe máa help kinní ọkùnrin náà kó dúró bí títí ẹ̀. òun náà máa ń aside from kó máa ń boost libido, ó máa ń fún ọkùnrin lókun dáadáa láti ṣiṣẹ́ yẹn kárakára, ó dẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ fóbìnrin náà. ṣé wá rí pabambarì ẹ̀ tẹ́ máa fi bá mi fi sí tó máa fi dùn dáadáa òun ni date. ẹ ṣàmọ̀ dẹ̀bínú kí ni date táwọn haúsá ta máa ń jẹ yẹn. yes ṣé rí date yẹn ó ní agbára gidi o. bó ṣe rọra rí kékeré yẹn ó ní alkaloids nínú, ó ní saponins nínú, ó ní flavonoids nínú, ó ní combination àwọn èròjà tó jẹ́ pé tí wọ́n bá ti di ara àwọn máa send signal sínú central nervous system. central nervous system ni wọ́n máa ran central nervous system lọ́wọ́ láti stimulate kíní kan tá à ń pè ní dopamine secretion. tí dopamine yẹn bá ti secrete dáadáa á wá send signal tó pé sínú brain pé iṣẹ́ ti dé. ṣe tó bá send signal yẹn tán brain náà wá send signal sínú ẹ̀jẹ̀ náà wá rush lọ tó rush lọ báyìí ó ń lọ sínú kinní yìí. òun náà máa wá ṣe kinní, òun náà gbọ́ signal. ẹ mọ iṣan tó dúró gbàǹgbà lára ẹ̀ náà wá ẹ̀jẹ̀ á wá rúgbọ́ wọnú ẹ̀ náà wá dúró. ṣẹ̀mẹ̀ pé òun tẹ́lẹ̀ kò léegun kò ní skin àti mọ́tò díẹ̀ ni, ṣùgbọ́n tẹ́jẹ̀ yẹn bá ti rọ́ọ̀sì olè máa rí tó máa ṣe wọ̀ tó máa di cucumber ńlá yẹn. iṣẹ́ tí déètì máa ṣe fún mi. tẹ bá rí combination mẹ́rẹ̀ẹ̀rin yẹn ẹ wá bá mi blend, ẹ yọ èso inú déètì yẹn kúrò, ẹ wá blend gbogbo ẹ̀pọ̀ lẹ́yìn tẹ bá ṣọ dáadáa kẹ blend ẹ̀ kẹ ẹ wá ṣe kíni kẹ máa mú ẹ̀ṣẹ́ lè tó bá ti bí 2 hours sígbà tẹ fẹ́ lọ ṣiṣẹ́ yìí kẹ ẹ mú sára àtọkùnrin àtobìnrin kóńbò gidi ní. so lásìkò òjò yìí ẹ má fi para rárá o. òjò tó rọra ń ṣe yẹnyẹnyẹn yìí ẹ jẹ́ kó ṣe yẹnyẹnyẹn ní other room náà kí other room náà kó ṣe kíni ó sẹ̀ǹgẹ́dẹ́mẹ́lì. ṣẹ́ni tẹ bá wá gbọ́ṣẹ́ kíní ìwò tó dáhùn ẹ make sure pé ẹ kàn sí mi o. ẹ má dẹ̀ gbàgbé kẹ́ máa bá wa ká lọ lórí ètò yìí o, lórí line lórí líǹkì yìí lórí tiktok wa àti youtube wa tó ń jẹ́ ìlera pípé. ẹ like wa kẹ́ darapọ̀ mọ́ wa kẹ́ follow wa kẹ́ subscribe channel wa náà lórí youtube. ṣẹ́rí wínrínwínrín máa jábọ́ gbúdúgbẹ́ máa ṣe kíni lálà máa lù wá kùtùkù máa wọ gbogbo ìṣòro other room tẹ bá ní ẹ ṣáà rọra fi sínú comment ká wá rọra máa mú ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì ká máa treat ẹ̀ ká máa gbé jáde ní other room yẹn o. ètò gbọ́dọ̀ tún níbẹ̀, gbogbo nǹkan tó ń lọ níbẹ̀ gbọ́dọ̀ ṣe kíni ó gbọ́dọ̀ lọ déédéé, kò gbọ́dọ̀ sí kọ́nù kọ́
kò gbọ́dọ̀ sí kíkọsẹ̀ kan ẹ wò tẹ́ bá ń gbọ́ straight away márosẹ̀ òun ni other room matters ló gbọ́dọ̀ jẹ́ this time around nítorí náà ẹ já mi sí kí ni ìṣòro gbogbo tẹ̀yìn ní other room bójá ọkùnrin ni o bójá tóbìnrin ni o let us know a máa ṣe kí ni a máa fún yín ní solutions ní tí ìṣe condition pípẹ́ ní common kóbó tó ó dìgbà kan náà ó dàbọ̀ àní ṣàìsàn àìsàn tí ń ṣe wá ìròyìn.